ẹnu ò lè pa mí, ẹnu àgbà mi lání. Ìgbà orógbó kì í pa Ṣàngó. Àbọ̀ rúbọ iye kan ò lè pọ̀ máa wó. Tó a tún ti dé lónìí, adé gẹ́gẹ́ bá a ṣe ń dé. Akẹ́ alára, akẹ́ ajérò, bẹ́ẹ̀ gẹ́lẹ́ la kí ọwọ́ àràngún àga pé ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, ìkànnì YouTube, ibi tí a ti ń ka ìwé bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkédìjí, ìwé tá a pè ní Atótó Arére. Atótó Arére Pàràkòyí bàbá Mọ̀gánà. Bùkọ́lá Ọ̀ṣúnwòyí náà rèé, Owólabí ni bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ Ṣàró àwọn ọ̀gá ọmọ oníbú ẹja. Ṣàró gbàgbà ń yàwó atárúgbó ṣe lóge ọmọ Ṣàró ọ̀gbẹ́tutù tẹ̀rùn oníbú àwọ̀ ọ̀wọ́ tán ibi gbogbo báyìí ní jẹ́ lómi lómi. Ẹni tó bá bá mi dé Ṣàró àwọn ọ̀gá ṣùkúṣùkú ẹja ni ó jẹ. Èèyàn tó kàn tí ò bá mi dé Ṣàró àwọn ọ̀gá egungun ẹja ni ó jẹ. Èmi lọ́mọ gbígbámòde dára ìgbámòde bàjẹ́. Èmi lọ́mọ onílé òkèèrè má ra ń pẹ́ títí àìlà bọ́lá tó múlé tọkọ ò rí nǹkan ọkọ jẹ. Yorùbá dùn kà, bẹ́ẹ̀ ni. Ibi tá a máa rókò tì sí láàtún fàbọ̀ sí o. Torí pé èyí tá a kà gbẹ̀yìn, ojú ìwé 22 ibẹ̀ la wà. Níbi àkórí Kutuai lóko àrógbọ̀yà. Ká rárá wa létí díẹ̀, èyí náà mọ ọ̀rọ̀ nípa ìtàn Àlàbá. Ó ti sá kúrò nílé. Ó ti ríṣẹ́ sí fásitì Ifẹ̀. Orí mi mọ́ta kò mí o. Orí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà lásìkò yìí, orí yín ò ní takò yín. Ẹ rántí pé àwọn ọmọ ọ̀gá Àlàbá nínú ọgbà yunifásitì wọ́n ti kó bá o. Ó ní kí àwọn ó ṣí pákó, àwọn ó ṣí àpótí bí àwọn olè ti ṣí, tí ìyá Bímpé sì wọlé tó fi di pé kí ló ṣẹlẹ̀. Ègé tó kángun séyìí tó gbẹ̀yìn lójú ìwé 22 ibẹ̀ láti tẹ̀síwájú. Ọ̀daràn ẹyẹ tí mu sàn, Àlàbá ti gun gèrè kọjá ewé. Ṣé ẹni ilẹ̀ẹ́lẹ̀ a kì í tẹ́ni fún un? Wọ́n tẹ́ni fún Àlàbá àfi ìgbà tí Àlàbá yí ara rẹ̀ sí ilẹ̀ẹ́lẹ̀. Kò kúkú ṣẹ̀ṣẹ̀ ní sísọ wọ́n bí àlejò bá fẹ́ obìnrin onílé. Àlejò ṣetán àti lọ nìyẹn. Nígbà tí ó jẹ́ pé bí onílé gan-an ló fẹ́ obìnrin àlejò, àlejò náà ni yóò kó jáde. Odórí bí yígbìrì lọ, ilẹ̀kùn nìkan ni ò níbi tí yóò rè. Lágbájá ló dá a sílẹ̀, tàmẹ̀dù ló fà á, èmi kọ́. Àlàbá ló jáde nílé tó di alárìnkiri. Bó ti ń kó jáde kúrò ní ilé ọ̀gá rẹ̀ ní yunifásitì Ifẹ̀, ó tún rántí bí òun ṣe kúrò ní Ìmìnì. Oríṣà ń takò òun káàkiri ṣá. Ǹjẹ́ kí ìṣe Táìbátù ló tún ṣe òun dé ibi tí òun wà yìí? Ó ṣe òun títí òun kó jáde nílé kúrò lọ́dọ̀ bàbá òun. Òun tún dé ẹ̀yìn odi. Táìbátù kò tún fi òun lọ́rùn sílẹ̀. Kí ni òun ṣe wá lè yọ lọ́wọ́ Táìbátù o? Táìbátù orogún ìyá òun. Kí abẹ̀bẹ̀ òun ṣáà máa fi ibi pẹlẹbẹ lélẹ̀ nígbà gbogbo báyìí. Wọ́n á ní bí aṣọ abẹ̀bẹ̀ sókè nígbà igba, ibi pẹlẹbẹ náà ni yóò máa fi lélẹ̀. Ibi náà ni Kutuai lóko àrógbọ̀yà parí sí. Ká bọ́ sórí ìyálẹ̀ta kùrùkẹrẹ alákọ̀rí ṣoṣongíro, ojú ìwé 24 ni. Eku tó bá ti ní òpó nílẹ̀ kì í ṣe eré sá. Ká sá kúrò nílé kò tún lè jọ Àlàbá lójúmọ́. Pípa kọ̀rọ̀ kiri àdúgbò la lè pè ní nǹkan tuntun tó wá bẹ̀rẹ̀ sí ṣe lẹ́yìn tó kúrò ní yunifásitì Ifẹ̀. Ká pé bí mọ́nú máa ṣiṣẹ́ kúkú ti di bárakú fún un látọjọ́ tó ti pẹ́. Ṣùgbọ́n ká máa rìnrìn àrè láì doríkọ ibì kankan. Ká ṣáà máa fọ́ gbòòrò kiri láìsí pé ibi báyìí gan là ń lọ kò tíì mọ́ lára. Ó ṣàjèjì lára rẹ̀. Ibo wá ni ẹsẹ̀ rẹ̀ kò tẹ̀ tán ní Ilé Ifẹ̀ lọ́jọ́ tó kúrò ní yunifásitì yìí. Ó ń sanwó kiri ni. Kò ní gá, kò ní go, kò ní gbá, kò láwo. Ẹ̀wù tó wọ̀ sọ́rùn kò ní àwọ̀tẹ́lẹ̀.
ṣòkòtò tó bọ̀ kò dé orúnkún, dáńgbóró dáńgbóró ló ń ṣe ojúkun kiri, kò sí fìlà lórí, kò sí bàtà lẹ́sẹ̀. Báyìí ló ṣe tó fi la gbogbo ìgboro Ifẹ̀ já, ṣùgbọ́n kò dá yàtọ̀ sí àwọn ọmọdé mìíràn lọ títí, àwọn ọmọ òde òní. Náírà 15 ni owó oṣù tí ọ̀gá rẹ̀ ti bá a pinnu pé òun ó máa san fún un lóṣù. Ṣùgbọ́n ìgbà tí orí inú rẹ̀ sì wá bá tòde rẹ̀ jẹ́ ńkọ́, tí ó ní àṣà sí orogún ìyá òun ni, kò rí kọ́bọ̀ gbà kí ó tó kó ara rẹ̀ jáde bí ọmọ ọjọ́ 8. Bẹ́ẹ̀ ni ó ti lò lé ní ọ̀sẹ̀ 3 lọ́dọ̀ ọ̀gá rẹ̀. Ọjọ́ 4 péré ló kù kó pé oṣù kan tó débẹ̀. Ó wá tún tó ẹni tí béèrè pé èló ni ṣéǹjì òun mọ́. Ẹni tó bá ṣe rere lára yá, á ṣe bí kì í ní ìgboyà. Kọ́bọ̀ 22 tó wà lápò rẹ̀ yìí, ṣéǹjì tí kò tíì fi jíṣẹ́ fún màmá Bímpé ni, kí ó tó di pé nǹkan dàrú. Ó jáde nínú ọgbà yunifásitì lọ́wọ́ ìyálẹ̀ta. Ó mú títì gbogbo lẹ́sẹ̀. Ó rìn ìgboro kiri títí ó fi di ìrọ̀lẹ́. Ní ìrọ̀lẹ́, ó dé ẹ̀gbẹ́ pápá kan tí àwọn kan ti ń gbá bọ́ọ̀lù. Ó dúró létí pápá yìí, ó ń wòran. Ọmọkùnrin kan léjéléjé báyìí ń sáré sókè sódò létí pápá. Ó ń làágùn wọ̀rùwọ̀rù. Ó ń ṣe ìròyìn bí bọ́ọ̀lù tí wọ́n ń gbá ti ṣe ń lọ sí, bí ẹni pé ẹnikẹ́ni bẹ̀ẹ́ níṣẹ́. Àdìsá gbá bọ́ọ̀lù sọ́dọ̀ Àjàní, tí ó forí gbá sọ́dọ̀ Kèlání, ṣùgbọ́n Bọ́sẹ̀ fò sókè, ó gba bọ́ọ̀lù náà lọ́wọ́ wọn, ó sì gbá jùnù sétí pápá ìṣeré. Àdìsá sáré gbé bọ́ọ̀lù náà, ó jù sí Kèlání, tí ó darí rẹ̀ tààrà sọ́dọ̀ amúbọ́ọ̀lù, ṣùgbọ́n bí amúbọ́ọ̀lù kò tilẹ̀ ṣòpọ̀ àti gé e lọ́nà tẹ́lẹ̀, bọ́ọ̀lù fò ga ju ibi ìdábùpò lọ, ó sì di gbígbá padà sáàrin pápá. Amúbọ́ọ̀lù gbá, kò sí ẹni tó yà sí ẹni tí ó yan ara rẹ̀ ní asọ̀rọ̀mágbèsì yìí. Bẹ́ẹ̀ ni kò sì sinmi lẹ́nu tí àwọn tí ń gbá bọ́ọ̀lù fi parí eré tí wọ́n ń ṣe. Nígbà tí wọ́n gbá bọ́ọ̀lù tán, àwọn ènìyàn lọ sílé wọn lọ́wọ̀ọ̀wọ́. Láìpẹ́, orí pápá mọ́ féfé. A fi òpó bọ́ọ̀lù ọ̀nà méjèèjì tó ṣẹ́kù lóòró síbẹ̀. A sì tún fi ọmọ olóbì kan tí igbá obì rẹ̀ dànù tó ń wá owó tó dànù nínú àtẹ rẹ̀. Àlàbá rí kọ́bọ̀ 10 alápapọ̀ kan nílẹ̀ nítòsí, ó bẹ̀rẹ̀ mu. Ọmọ olóbì pakuru mọ́ bí adìẹ tí wọ́n ṣèèṣì tẹ ọmọ rẹ̀ mọ́lẹ̀. Àlàbá kí aré mọ́lẹ̀, ó ń sá lọ. Ọmọ olóbì gbá, ó fi yá. Lójijì ni okùn tẹ́rẹ́ kan kó Àlàbá lẹ́sẹ̀. A fi gbì nílẹ̀, ọmọ olóbì mú gùn, ìjà sì sọ. Wúyàn ni Àlàbá ru sókè, tó dìṣẹ́ sí ọmọ olóbì, tó jù sí látàrí. Ọmọ olóbì yẹ ẹ̀ṣẹ́ náà bẹ̀sẹ̀, ó sì kó Àlàbá lẹ́sẹ̀. Bámù ni Àlàbá tún ṣe nílẹ̀, ó dẹ̀ kejì. Àlàbá lágbára ní tòótọ́, ṣùgbọ́n kò mọ ẹ̀wọ̀n ìjà ọgbọ́n ẹ̀wẹ́. Ó lé egun ju ọmọ olóbì lọ, ṣùgbọ́n ọmọ olóbì mọ àyínnìke ìjà púpọ̀ jù. Ó lu Àlàbá lálùbọ́lẹ̀, gbogbo ara Àlàbá ló ń ṣẹ̀jẹ̀, tí iwájú rẹ̀ sì rúke. Ọmọ oko lásán lásán. Mọ́wọ́ mi fún mi, ìwọ olè burúkú yìí. Owó tèmi ni o, èmi ni mo ní nǹkan mi, tìrẹ kọ́. 30 kọ́bọ̀ péré ni mo rí nínú náírà 1 àti 20 kọ́bọ̀. Yára bá mi kó ìyókù wéréwéré. Sílè kan péré tí mo rí iye nìyí, tìrẹ sì kọ́, mo rí iye ni. Ìjà sọ lẹ́ẹ̀kejì. Àwọn ọmọdé tòsí tí ń yí wọn po láti wòran wọn. Ọ̀dọ́mọkùnrin nínú àwọn tí ń wòran wá bẹ̀rẹ̀ sí í ṣe bí ọmọ tó ń ròyìn bọ́ọ̀lù lórí pápá lẹ́ẹ̀kan, bí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. Ọmọ akọ àti Ṣùẹ̀gbẹ́ ló ń ja ìjà ńlá yìí. Ọmọ akọ ń lu Ṣùẹ̀gbẹ́ bí ẹni ń lu bẹ̀m̀bẹ́. Ṣùẹ̀gbẹ́ ń ké bí ewúrẹ́. Ọmọ akọ ń yí Ṣùẹ̀gbẹ́ mọ́lẹ̀. Ṣùẹ̀gbẹ́ kò lè paradà. Ṣùẹ̀gbẹ́ náà ń ṣe gúdúgúdú méje lójú ara rẹ̀. Ó ń tasẹ̀ wàìwàì bí ẹran iléyá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dùnbú. Ẹnu rẹ̀ ń ṣẹ̀jẹ̀ bí kádà pupa. Ọmọ akọ ń fi ẹ̀ṣẹ́ ńláńlá dára sí lára. Ó ń kí bẹ́ńdẹ̀ bọ́ níkùn. Ìtìjú ni Àlàbá bá kúrò níbẹ̀. Kàkà kí àwọn ọmọdé sì fi sílẹ̀ kó máa rán ìyà tó ti jẹ. Àpárá ni wọ́n fi dá, tí wọ́n fi ń ṣe ẹlẹ́yà. Ìwọ náà ló jẹ́ kí wọ́n máa pè ọ́ ní Ṣùẹ̀gbẹ́. Ìwọ òjìjàkadì rí ni, àbí níbo ló ti wá? Àlàbá kò dáhùn. Ó jẹ́ máa kọ́ ìjàkadì bí mo bá tún pàdé rẹ, tí o wá sórí pápá ọ̀nà Ifẹ̀ wàrà yìí, tí o tún ń wò bí ọ̀dẹ̀ báyìí. Èmi náà o, n ò ní wo tìkúnlẹ̀ abiyamọ mọ́ ọ lára. Alẹ́ ìpadà lewúrẹ́ fi pajúdà buni jẹ. Àlàbá bínú, ó pakuru mọ́ ọmọ tó sọ̀rọ̀ yìí. Ọmọ náà kò ju ọmọ ọdún 7 sí 8 lọ. Ọmọ náà yára họ, inú Àlàbá dùn pé ó họ, nítorí pé ọkàn rẹ̀ kò fẹ́ ja ìjà kankan. Olókè ilẹ̀ ń ròde. Ìyá rẹ̀ ní kó má jà,
lóde o, ta ló lè mú tẹ́lẹ̀. Àlàbá wo àpò rẹ̀ wò, ó sì rí i pé kọ́bọ̀ kan ṣoṣo ló kù níbẹ̀. Ìyókù ti dànù níbi tí ó ti ń jà. Ṣé bí inú dídùn ní bá ijó ọ̀nà oko wá. Àlàbá ń wo ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ fi ṣe yẹ̀yẹ́ tán bí ìyẹn ti ń sá lọ. Kò lè yẹsẹ̀ kúrò lójú kan náà tó dúró sí, bọ̀ǹtàṣe yóò lè. Bí owó tilẹ̀ wà lọ́wọ́ rẹ̀, ibo ló gbé fẹ́ sùn lálẹ́. Nítorí oòrùn ti wọ̀, ilẹ̀ sì ń ṣú lọ. À ń bọ̀sibọ̀sí owó kò sí, ènìyàn kò sunwọ̀n. Olóúnjẹ kò sì ní fi oúnjẹ sílẹ̀ láìsówó, ọ̀nà àti má febi sùn dà. Òun pẹ̀lú ebi àti ìlà ìlú ọkàn ló jọ ń rìn tadùtàdù láàrin ìgboro nírọ̀lẹ́ ọjọ́ náà. Ṣùgbọ́n ṣá, òrùngbẹ kò gbẹ́ nítorí ó ń rí omi ẹ̀rọ afamimu. Ẹ dákun, ẹ bùn mí lómi mu àbọ̀ kó o lọ sídìí Mòkúrò fúnra rẹ̀. Ó ní Àlàbá fi mọ̀ pé Mòkúrò ni wọ́n ń pe ẹ̀rọ afami ní Ilé Ifẹ̀. Gáréèjì Òròtó ní ilẹ̀ ṣú sí. Nígbà tí ó rẹ̀ ẹ́ tí ebi ti kó ìfun rẹ̀, ó jókòó sétí títì níbẹ̀. Nígbà tí ọwọ́ pa tí ẹsẹ̀ pa, ó rápálá wọ abẹ́ búkà kan lọ. Ó sì dùbúlẹ̀ nílẹ̀ níbẹ̀. Ebi tí ń já nínú jẹ kò jẹ́ kí ó tètè rí oorun sùn. Èròǹgbà ọkàn rẹ̀ ni pé kí ilẹ̀ mọ́ kí òun tètè jíwọ́ ẹ̀ nídìí Mòkúrò kan. Bí ilẹ̀ bá wá mọ́ tán, òun á wá àkísà kan ṣùṣùká, òun á bẹ̀rẹ̀ sí gbàárù. Ibi àárù gbígbà yìí ni òun ó ti rówó ra oúnjẹ àárọ̀ jẹ. Bínú bá kún, òun á wá bẹ̀rẹ̀ sí wá iṣẹ́ kiri. Ó pinnu làṣà àfi gbé tòde. Yunifásítì nìkan kọ́ ni wọ́n ti ń gbani síṣẹ́ ọmọ ọ̀dọ̀. Bí ènìyàn bá ṣe gba àjàre kiri ìgboro, ó lè rí ẹni gba òun sọ́dọ̀. Bí kò bá sì sí olùrànlọ́wọ́, àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. Oorun kò kún Àlàbá tó bẹ́ẹ̀ lábẹ́ búkà tó sùn sí, nítorí inú fu ẹ̀dọ̀ fu, nítorí ìrònú bí yóò ṣe é ṣe fún òun láti rí ọ̀nà gbé ayé òun gbà tí abẹ̀bẹ̀ òun ò fi ní tún máa fi ibi pẹlẹbẹ kan náà lélẹ̀ nígbà gbogbo. Bí oorun ti gbé e lọ yẹ́, ṣé oorun kò nílé? Ni ó ń gbúròó ẹsẹ̀ ẹnìkan tí ń bọ̀ lọ́dọ̀ rẹ̀. Ó pe rọrọ. Onítọ̀hún yìí nípa ní bàràdì lábàdì. Kí ló wá dé yìí? Wáí ni oorun dá lójú Àlàbá. Ó kàn fọhùn akọni. Níbo? Ó rí i pé ọmọdékùnrin kékeré ẹgbẹ́ òun ló dúró lọ́dọ̀ òun. Aya rẹ̀ sì ń padà bọ̀ díẹ̀díẹ̀. Bí ìjà bá dé, òun àti eléyìí àwọn ó jọ lu ara wọn ni. Níbo ni? Ààyè rẹ̀ dẹ́yìn kọ́? Àbí wọ́n ló gbalẹ̀ níyìn lánàá? Kóra rẹ̀ kò ṣá. Àlàbá náà wá fẹ́ ṣe bí ọkùnrin. Ó wá jẹ́ pé ìyá rẹ̀ ló kọ́ búkà sílẹ̀. Àbí bàbá rẹ̀ ló sì ti ṣàmì sí ọ̀gangan ibi tirẹ̀. Ọ̀rọ̀ yìí kò pẹ́ tí ó fi di aáwọ̀ pẹrẹu. Àwọn méjèèjì sì bẹ̀rẹ̀ sí dìmú. Ara Àlàbá kò tí ì sílẹ̀ lẹ́yìn lílù tí wọ́n lù ú lórí pápá lọ́nà Ìfẹ́wàrà. Ebi tí ń pa á látọ̀sán ti sọ di ọ̀lẹ àti aláìlágbára. Àjẹkún ìyà ló jẹ lóru ọjọ́ yìí. Bí n ò bá kìlọ̀ fún ọ báyìí, ò ní máa gbà lẹ́gbọ̀n. Àlàbá kò mọ ohun tó tún lè ṣe mọ́. Irú ìgbésí ayé yìí yóò máa le o. Ẹsẹ̀ tá a kọ́kọ́ kìbọ̀ ọnú odò ní ọ̀nì ń fà yìí. Bẹ́ẹ̀ sì ni ẹsẹ̀ méjèèjì la fẹ́ kìbọdò. A tilẹ̀ fẹ́ sọdá sí òdìkejì odò ni. Báyìí náà ni ní ọjọ́ tí ó ń sùn lábẹ́ búkà ní Ṣàngó nìbàdàn. Àárọ̀ ọjọ́ kejì kò dára. Ǹjẹ́ ìrìn àrè yìí yóò jẹ́ òun lọ́wọ́ báyìí? Bí o bá ní oorun sùn, yà kóra rẹ sẹ́gbẹ́ ọ̀hún yẹn. Kò tí dòfin. Àlàbá kó kángára rẹ̀. Ó bọ́ sẹ́gbẹ̀ẹ́ tí onítọ̀hún júwe fún un. Onítọ̀hún gbá ààyè lọ́wọ́ Àlàbá tán. Kò sì tún sinmi ẹnu. Kí ló tilẹ̀ wá dé yìí gan? Àbí ìjà tún fẹ́ sọ? Àlàbá kò fẹ́ dáhùn. Kí ó má wá jẹ́ pé onítọ̀hún fẹ́ ṣọ́ lóhùn ni. Etí ń dùn ọ́ ni? Mo ní kí ló wá dé yìí? Àbí ibì kan kọ́ ló ti ń sùn tẹ́lẹ̀ ni? Wọ́n lé Ọlọ́run ni? Mo ṣẹ̀ṣẹ̀ dé ìlú yìí ni. Kò sí ibi tí mo ti ń sùn tẹ́lẹ̀. Lónìí ó ti fẹ́rẹ̀ tó oṣù kan báyìí tí mo ti dé sí ilẹ̀ yìí. Yunifásítì ni mo ti ń gbé nígbà tí mo ti dé. Ṣùgbọ́n ìyàwó ọ̀gá mi ni mo fọ́wo ni wọ́n bá lé mi jáde. Bẹ́ẹ̀ èmi sì kọ́ ni mo fọ́wo, ọmọ rẹ̀ ni àwo ọ̀hún fọ́ lọ́wọ́ rẹ̀. Báwọn obìnrin yunifásítì ọ̀hún ti ṣe nìyẹn. Èmi náà gbébẹ̀ rí. Ìgbà tí ìyàwó ọ̀gá mi ń lò mí ní ìlómi òjò ni mo kúrò níbẹ̀. Ó sì ti kọ́kọ́ fẹ́ràn mi o. Ṣùgbọ́n nígbà tó yá, ó ní èmi ni mo ṣòfófó fún ọkọ òun pé òun á máa yà lọ́dọ̀ ọkùnrin kan ní ìgboro. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run rí mi. Èmi ò rojọ́ kankan fún ọ̀gá mi. Èmi ò mọ bí ọ̀gá mi ti ṣe mọ̀ tí ó dìjà láàrin wọn. Ní kúkúrú, èmi ni wọ́n lé jáde. Àwọn parí ìjà láàrin ara wọn. Àwọn wèrè gbogbo. Ṣé wọ́n ṣàsanwó rẹ fún ọ pé
wọn ò tilẹ̀ fi kọ́bọ̀ lọ̀ mí, mo kàn ṣiṣẹ́ sìn wọ́n lásán ni. àfi k'Ọlọ́run bá mi yọ́ lápò wọn. Kí ló wá ń ṣe jẹun báyìí? àárọ̀ yìí náà ni mo kúrò lọ́hùn, n kò tí ì rí nǹkan kan ṣe. mo ní bílẹ̀ bá mọ́ kí n wá ibi gbàárù díẹ̀ nítorí oúnjẹ, kí wọ́n tún máa wá ẹni tí yóò bá gbà mí ṣe ọmọ ọ̀dọ̀ kiri. bí àwo kan bá sì tún ṣe èsì fọ́ lọ́wọ́ rẹ, èmi n ò tún jẹ́ fọ́ àwo mọ́ láéláé ni. ó dára, jẹ́ kí n kọ́ ọlọ́gbọ́n kan. ìwé ìròyìn ni kí o máa tà láràárọ̀, ó pé ju olè jíjà lọ. bí o bá ta mẹ́ta, owó méjì péré ni ó san fún bàbá oníwèé ìròyìn, ìwọ ni ó ní owó ọ̀kan yòókù. wàláì, ọjọ́ míì ó sì lè ta 100, ìwọ wá ṣírò kọ́bọ̀ mẹ́wàá mẹ́wàá ọ̀nà 23, o ò mọye tó jẹ́. eré tirẹ̀ nìyẹn. àfi wípé bàbá oníwèé ìròyìn kò tún gba lọ kábọ̀ mọ́. dálẹ̀ ni ìta láwìn pàápàá kí o tó lè mú ẹyọ kan péré yọ tẹ́rẹ́ kúrò lọ́dọ̀ rẹ̀. owó rẹ̀ gbọ́dọ̀ pé àsansílẹ̀ ni. ṣé o lówó díẹ̀ lọ́wọ́? bí ènìyàn tà mí báyìí, n ò pé kọ́bọ̀. kò burú, ìwọ jẹ́ kí ilẹ̀ mọ́, n ò bá ọ ṣọ̀nà owó. bí ènìyàn bá ti sọ pé òun ṣe ọmọ ọ̀dọ̀ ni wọ́n ti máa rẹ́ jẹ, tí wọ́n máa fi ìlọ̀kulọ̀ lọ ẹni tó bá ń ṣe iṣẹ́ ara rẹ̀. ta ló lè rẹ́ jẹ? bó bá jèrè, tirẹ̀ ni. bó sì tún jèrè ní dàkejì, tirẹ̀ náà ni. àtẹ́wọ́ lára, ìgbọ̀nwọ́ nìye kan. ó ní o lè bá mi ṣọ̀nà owó tí n ó ríra ìwé ìròyìn tí n ó máa tà. ìwọ jẹ́ kí ilẹ̀ mọ́ ná. ṣé ìwọ yá mi lówó ni? a ní ìwọ jẹ́ kí ilẹ̀ mọ́ àbí? ṣé ìwé ìròyìn ni ìwọ náà ń tà ni? ó ní mò ń tà tẹ́lẹ̀, ṣùgbọ́n n kò tún kọ bí ara sí títà rẹ̀ lẹ́nu ọjọ́ mélòó kan yìí. ìpátá ò jẹ́, àti pé èmi nìkan, kí ni mo lè dá ṣe? èmi ò sì lè gbàárù bíi tirẹ̀, ara tèmi ò mọ̀ yà. ṣùgbọ́n bí a ti pé méjì yìí, ìmọ̀ràn ẹnìkan ṣoṣo ni kì í gún. nígbà tí a bá jọ pèrò, rẹ́gírẹ́gí ni yóò gún. ó sì ń sọ̀rọ̀ bí àgbàlagbà, ó ò gbọ́ mi. agbántara mi yìí, èmi kì í ṣáà ṣe ẹgbẹ́ rẹ, àbí n kò ti gbẹyẹ lọ́wọ́ rẹ lẹ́ẹ̀kan. Àlàbá kò fẹ́ bá ẹsẹ̀ ibẹ̀ yẹn lọ títí. ó dáa, kí ni orúkọ rẹ, bàbá àgbà? orúkọ tìwọ gan kọ́? Àlàbá lorúkọ tèmi, máa pè mí ní bùrọ̀dá Sámínù. wọ́n jọ rẹ́rìn-ín. orí ìtàkùrọ̀sọ yìí ni wọ́n wà tí oorun fi gbé wọn lọ lọ́kọ̀ọ̀kan. afàpótí rọrí tí ṣe lè gbádùn oorun. Àlàbá tó ti ń sùn lórí bẹ́ẹ̀dì ní yàrá tó mọ́ tokán-tokán, tó wá di ẹni ń sùn nílẹ̀ẹ́lẹ̀ nínú búkà ní gáréèjì. ẹni tí kò rí nǹkan kan rọrí, tó wẹ̀wù mọ́ńbésùn láì faṣọ bora, a lè sọ pé ó gbádùn oorun tàbí kò gbádùn oorun. nígbà tí ilẹ̀ mọ́ dáadáa, Sámínù mú Àlàbá rìn káàkiri ìlú díẹ̀ náà. nígbà tí oòrùn wá ta dáradára, ní nǹkan bíi aago 10, wọ́n kọrí sí ìdíkọ̀ ní àrùbíìdí. tààrà ní Sámínù wọ búkà ìyá alámàlà kan lọ, tí Àlàbá sì tẹ̀lé. ọkà iṣu 4, ìyá alámàlà. ìyá alámàlà ti sáré gbọn orí tábìlì. ilá àbí ewédú àbí ẹ̀fọ́? ìwọ bomi ìwẹ́wọ́ sọ́dọ̀ wọn. ẹ̀fọ́ ni. ẹran mélòó? nọ́mọ̀ 2, ẹ̀dọ̀ ẹran 2, pọ̀nmọ́ 2. olóúnjẹ àti àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ ń sáré kìràkìtà. Sámínù, ṣé bí o ní ìwọ ò lówó lọ́wọ́ lánàá? mo ní kí n ṣe ọ́ lálejò ni, ṣùgbọ́n bó o bá fẹ́ jẹun ní tirẹ̀, má kó bá mi ní tèmi o. o lè dìde jẹ́ kí o máa lọ. mo fẹ́ jẹun o. a jẹ́ pé kí o gbé ẹnu rẹ lọ́wọ́. bí wọ́n bá gbọ́ nǹkan kan lẹ́nu rẹ, wọ́n lù wá bí wọ́n sì ṣe ọ lára. oúnjẹ àárọ̀ yìí sì ti tán nìyẹn. mo dákẹ́ o.
n ò mọ̀ pé wọ́n á máa tàwìn níyìn o. mo ní o gbẹ́nu rẹ lọ́wọ́. Àlàbá dákẹ́, ó ń rẹ́rìn-ín, ó ń wo olóúnjẹ lọ́ọ̀ọ́kán bí ó ti ń ṣa ẹran kọ̀ǹdùkọ̀ǹdù sínú àwo. Àlàbá, o lè sáré àbí o ò lè sáré? Kí ló fa eré sísá nídìí oúnjẹ ní búkà rùbíìdì nílùú Ilé-Ifẹ̀ náà ni. Ìyálẹ̀ta kùrùkẹrẹ alákọ̀ọ́rí ṣoṣo ń gíro. Ojú ìwé 22 ibẹ̀ la dé o. Ibẹ̀ náà láti ti tẹ̀síwájú nígbà tá a bá tún pàdé ní ìkànnì YouTube yìí. Ẹ̀yin ẹ gbìyànjú, ẹ máa wò ó, ẹ máa comment, ẹ máa like, ẹ máa share ẹ sì tún bá wa subscribe sí. Títí ìgbà náà tá a tún láǹfààní àti pàdé. Bùkọ́lá Ọ̀ṣunwòyí náà rèé o. Bàbá tó bí mi ní Jowólabí. Mo ní màjé máa rò ní mí èmi lọ máa tẹ́ni wíjọ́ máa pọ́nú lẹ̀ dasọ̀. Gbogbo ẹlẹ́jọ́ lọ tán mọ̀jẹ́ ò lọ. Ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.